God bless you. Ẹ má gbà mí o. Hey, jẹ́ gbẹ̀yìn mi kúrò. Ó sì ń bọ̀ náà, ó sì ń bọ̀. Ó sì ń bọ̀, ó sì ń bọ̀. Ó sì ń bọ̀. Ijó ọpẹ́ rẹ dà. Ijó ọpẹ́ rẹ rèé. Ijó ọpẹ́ rẹ dà. Ijó ọpẹ́ rẹ rèé. Fine. Jókòó dà bẹ́ẹ̀ ni, ó dà bẹ́ẹ̀ náà. Ó dà bẹ́ẹ̀ náà. Lovers all over the world. Viewers all over the world. Supporters all over the world. Kí ni kí n tún pè o? Kí ni kí n tún pè o? Lovely people all over the world. Fine mummies. Ẹ bá pa music yẹn, ẹ jẹ́ má bínú. Fine mummies all over the world. Handsome daddies all over the world. Hey! Ògo ni f'Ọlọ́run. Hallelujah. Ní àná, àníṣẹ́ká kan, àná mọ̀ ni. Àbọ̀jọ́ wo ni? Àná. Yesterday, àná. Àníṣẹ́ká kan, ẹni pásítọ̀ ẹ̀ kan, ẹ wo, gbélé. Igi ni wọ́n ti wá. Yay! Jesus, ẹ wo, ta ló ní ò sọ Ọlọ́run náà? Kò sí. Aṣíwèrè ènìyàn, ó ní kò sọ Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run ní ìrọ̀lẹ́ yìí. Igi ni wọ́n ti ń jà yìí. Igi páànù gbogbo ẹ̀. Ṣé gbogbo páànù yẹn pé pátápátá ẹ máa bá ràn wọ́n lọ́wọ́. Ẹ bá ẹ fún wọn. Wọ́n kó gi yòókù bọ̀. Okay, mọ́tò ò lè kó ogun ẹ̀ tán. Okay, wọ́n ní mọ́tò ò lè kó ogun ẹ̀ tán. Ìyálájé courtroom show. Màá pè wọ́n lẹ́ẹ̀méje. Ó nídìí. Ẹnìkan níwáyé tẹ́ pè wọ́n lẹ́ẹ̀méje. Ẹ mọ̀ pé méje túmọ̀ sí perfection. Mo ti pè láàkọ́. Ìyálájé courtroom show. Ó dé lẹ́ẹ̀kejì. Ìyálájé courtroom show. Ó dé lẹ́ẹ̀kelo. Mọ̀ sí à. Ìyálájé courtroom show. Ẹlẹ́ẹ̀kẹrin. Ó dé lẹ́ẹ̀kelo. Ẹ̀kẹrin. Ìyálájé courtroom show. Ẹ̀karùn. Ẹ bá ń sọ dáadáa náà. Ẹ̀karùn. Ìyálájé courtroom show. Ẹ̀kẹfà. Ẹlẹ́ẹ̀keje yìí máa. Bó ní ká ṣe pé o. Ìyálájé courtroom show. Mo ń pè rí yín, mo ń pè fún re ni o. Mo ń pè fún ayọ̀. Mo ń pè fún inú dídùn. Mo ń pè fún ìdáhùn àdúrà. Mo ń pè fún ògo. Mo ń pè fún ìtẹ̀síwájú. Ẹ̀yin àtàwọn ikọ̀ yín, ẹ̀yin àtàwọn ẹlẹgbẹ́ yín lórí Ìyálájé courtroom show. Àwọn ni wọ́n pọ̀ ní alẹ́ àná. Pastor, ẹ wà káǹtì yín, mo ní kí ló ṣẹlẹ̀ mọ́. Wọ́n ní sẹ́yìn rí mo ní èmi o. Wọ́n ní wo, mo bá tu wò. Ló bá di 819,000 naira. Very close to 1 million. Kí ló fi yàtọ̀ sí 1 million? In fact, gan 1 million lẹ send. Àbí ẹni send 819. Send lẹ́wà gbà. Cash àti pé wọ́n send 1 million. Now wọ́n send 819,000. 819,000 naira. Lẹ́yìn náà, tílé àná fi ṣú, about 200,000 làwọn èèyàn dá. Nígbà tílẹ̀ mọ́, àkàbí 210. Pẹ̀lú tí Ìyálájé, ó ń lọ bí èlò. Ó jẹ́ 1,029,000. 1,029,000. Glory be to God. We are happy. Ògo ni f'Ọlọ́run lókè. Hallelujah. Òun láti wá jà yìí. Roughly 800,000 naira. Roughly estimate 800k. Àti páànù máa gbé bọ̀. Máa gbé sọ́dọ̀ wọn. Wo páànù ń jà yìí. Bọ̀dá ìfúnyàn fóònù ẹ̀. Páànù ni wọ́n já kalẹ̀ yìí. Tó ti rí iṣẹ́ báyìí. Ilé tá àti ìgbàlẹ́bù tá ti já tàbí kan. Ìwà ló tún kù. Ẹ wá bíríkìlì àìbò nílé ìdé. Blọ́ọ̀kù lẹ́bù lélẹ̀. Ṣe wọ́n ti káàsì lónìí. Ó yá mú àwọlé. Ẹ gbé wa débẹ̀. Wọ́n tuntun wọ́lẹ̀ bí ni. Wọ́lẹ̀ yín o. Wọ́n ti ṣe jámá fúta ilé tẹ̀dí ẹ̀. Ẹja tẹ̀ kò tí ì jẹun díẹ̀ wò náà. Ibi ní visitors toilet. Ẹ dákun, mo fẹ́ su. Ṣé mo ró mi? Kò sí toilet bí ní ẹjẹ́ ń su. Ẹ̀mí àwọn wòlíì. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Wọ́n ti cast orí. Wọ́n ti cast linted. Wọ́n ti cast gbogbo ẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Orí nǹkan. Áàkì ló wà ń dá iní yìí. Mo wo áàkì. Áàkì tó wà ń dá iní. Pálọ̀ láwà yìí sitting room. Sórí. Bàbá window ni. Ẹ wo. Monday. Ṣàmàlẹ̀ kan Monday báyìí.
a kàn Monday. àmà balẹ̀ bẹ̀ lọ́la. Ẹ gbalẹ̀ bẹ̀ lọ́la. After service, àbáwọn èèyàn ń bọ̀. Àwọn èèyàn ń bọ̀. So tán báyìí. So tán. Àwọn kan máa wá church. Wọ́n bá kúrò. Wọ́n á tún fèsì ẹ̀. Àlá kan bíi Monday. Ẹnìkan ní ṣé ó ti gbẹ ni? Ó dà. Èmi ó sọ fún ọ pé níbi tówó bá wà. Ọ̀sẹ̀ mẹ́ta 3 weeks. Sáwọn èèyàn kọ́lé 2 weeks ni. 2.5 weeks 3 weeks ògo ni fọ́lọ́run. Ẹ já dúpẹ́ fún Ọlọ́run. Ilé ló ti dúró yìí. Wọ́n ti parí linted. Ògo ni fọ́lọ́run. Everything ti parí. Very good. Very good. Ó ti tán. Wá ló ti kù. Ó ti tán. Yàrá kìíní. Yàrá ìfẹ́ o àbí kitchen ni. Àwọn kitchen yìí fẹ́ o. Store lélẹ̀. Ó fẹ́ o. Mo ṣe bí ó fẹ́ ni. Fọ̀ràndà rèé. Ó yá ìgbà wọlé bàbá tó blọ́ọ̀kù sọ́kàwé yìí. Tọ́ba ti ń kàn Monday àwọn ọmọ tó lọ. Tọ́ba ti ń kàn Monday a máa tó blọ́ọ̀kù sọ́kàwé. Àwọn tó blọ́ọ̀kù sọ́kàwé tán a máa dé orin orí ẹ̀. Ṣèbí ni orí ẹ̀ ti wà ńlẹ̀. Everything ti wà ńlẹ̀ náà. Ẹ já lọ dígí. Èrè ògo ni fún Jésù. Ẹ̀yin lẹ ń ṣe èmi kọ́ o. Ẹ̀rín mi ń ṣẹ́ ni o. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ ń pè mí tẹ̀ ń bá mi sọ̀rọ̀. Àwọn èèyàn tó rán mi ṣẹ́rè o. Ṣé mọ́tàn yìí èmi ò ní agbára mi. Mi ò ní agbára kan fúnra mi, Jésù ní agbára mi. Number 2. Ẹ yẹ kẹ́ ní ẹ̀rí pa wà life. So mi ò ní ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ ara mi. Mi ò ní ẹni ìrànlọ́wọ́ lọ́wọ́ ara mi. Àwọn tó ń jẹ́ Àgbàlá Gabriel Foundation online ni wọ́n wà. Mi ì dá wọn mọ̀. Mi àfi táwọn kan bá láwọn ṣe irú mọ̀mọ́ lájẹ́ tí wọ́n ṣe lánàá yẹn. Tí mọ́tàn yìí ìmẹ́ tó ń jẹ́ àlájẹ́ tẹ́lẹ̀. Mi mọ ìyàlájẹ́ courtroom shoe. But issue yìí ó jẹ́ kí n mọ̀ wọ́n send lówó sí wa àwọn àtàwọn group wọn mo ti mọ̀ àwọn bẹ́ẹ̀ yẹn mo tútù mọ̀ wọ́n bẹ́ẹ̀ yẹn so àwọn èèyàn yìí tẹ̀ support yìí ẹ ní jábọ̀. Àmín Jésù. Ẹ wo ẹ sàmí mo wí bí wòlíì Ọlọ́run ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ nílé yìí. Àmín Jésù. Ilẹ̀kùn àánú tó ga ju ọgbọ́n orí ẹnikẹ́ni lọ ẹ̀mí mímọ́ kó sí fún yín. Àmín Jésù. Ẹ̀yin yẹn bá dúpẹ́ lọ́wọ́ àwọn ìyàlájẹ́ o 819,000 ọ̀sẹ̀ lánàá. So bí mo ṣe ń sọ̀rọ̀ yìí a sì ní about 219,000 left tó sì kù báyìí torí roughly 800,000 la lò fún ilé yìí so about 219,000 a sì ní about 219 àbí 29,000 la ní nílẹ̀ báyìí so la sì ní nílẹ̀ so iṣẹ́ dẹ̀ sì pọ̀ please keep supporting. Ẹ̀yin tẹ́ fẹ́ support. The account number is 01-991-31-544. It's 01-991-31-544. It's 01-991-31-544. Ìfẹ́ ló mú tó fún wa ní ọmọ rẹ̀. Ẹni tó fẹ́ mi rẹ̀ lélẹ̀ fẹ́ ṣẹ wá. Tó sì ṣílẹ̀kùn iye sílẹ̀ fún wa. Yìn Olúwa, yìn Olúwa, fìyìn fún Olúwa. Yìn Olúwa, yìn Olúwa, ẹyọ níwájú rẹ̀ ká tọ̀ bàbá wa lọ lórúkọ Jésù. Jẹ́ ká jọ fògo fún oníṣẹ́ ìyanu. Bàbá mi tó ṣeun tẹnìkan ò lè ṣe. Ìyanu lórúkọ rẹ̀. Ìyanu ni. Ìyanu lórúkọ rẹ̀. Ẹ bá ń gbérin. Ìyanu lórúkọ rẹ̀. Bàbá mi o. Bàbá mi tó ṣeun tẹnìkan ò lè ṣe. Ìyanu lórúkọ rẹ̀. Bàbá mi ajípọ̀jọ́ ikú dà Elédùmarè ọba. Ńláńlá nínú ọlá pèrègèdè nínú ògo. Àṣìwájú ogun lálọ àkẹ́yìn ogun lábọ̀.
kìnìún láyà Júdà àtòrí ẹni tí ò sún wọn ṣe ọkọ àwọn opó bàbá àwọn aláìní bàbá Ọlọ́run tí ń jẹ́ ìbíni tí ń jẹ́ ìmíni 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 máa ṣe bẹ̀rù mọ̀rí mọ̀ròdì ọ̀run aṣíwájú ogun lálọ ní akẹ́yìn ogun lábọ̀ ẹkùn ọkọ mọ́ mi ẹkùn ọkọ mọ̀mọ́ ìbejì wọn ìtọ́mọ aráyé lè mọ́ mọ̀mọ́ ìbejì inú mi dùn ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé à ń gbé Ọlọ́run ga fún iṣẹ́ tí Ọlọ́run ń ṣe ní church yìí ní foundation yìí. It is a great mercy we have received great mercy sir. Òkè tá lágbára gùn tó ní ẹlẹ́ òkè tá lágbára gùn tó ní ẹlẹ́ òun lọ́mọ Ọlọ́run gùn tó padà wá dúpẹ́. òkè tá lágbára gùn tó ní ẹlẹ́. A gbé Ọlọ́run ga pé iṣẹ́ yìí ó ti dórí kíkan. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kàn án nígbà táwọn máa rí Thursday wọn àti páànù àti gbogbo ẹ̀ wọ́n ṣe kí ni o wọ́n parí ẹ̀. I cannot take for granted your help. Mi ò lè fi ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn yìí mi lè fi ṣeré. Ká má parọ́ ká sọ tòótọ́ Ọlọ́run dá àwọn ènìyàn sáyé ènìyàn sì kù nínú àwọn ènìyàn. Àwọn aláàánú sì kù nínú àwọn ènìyàn. Ìkà ò dọ́gba lè rí bákan náà. A fẹ́ dúpẹ́ a fẹ́ fi ẹ̀mí ìmoore hàn pé ara lẹ̀ nítorí mọ̀mọ́ yìí mọ̀mọ́ ìbejì inú mi dùn àti pọ̀ ní inú mi dùn. Mọ̀mọ́ ìbejì Ọlọ́run ṣeun wọn kì í ṣọmọ aráyé le. Mọ̀mọ́ ìbejì olókìkí mọ̀mọ́ ìbejì tán gbé wá sí Ìbàdàn ara lẹ̀ torí wọn ní Saturday tó lọ lọ́hùn Monday tó lọ lọ́hùn no Saturday náà bẹ̀rẹ̀ foundation Monday tó lọ lọ́hùn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ ṣe blog so láàrin Monday sóní that is about 8 days. Ògo ni fún Jésù. Ògo ni fún Jésù. Ògo ni fún Jésù. Ògo ni fún Jésù. Ẹ wo gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò. Mi ì mọ tí n bá sọ. Àdúrà ni màá gbà fún yín. Màá dẹ̀ kí yín pé ẹ ṣé. Àdúrà ni mo fẹ́ gbà fún yín. Ẹ wo ẹ ká lọ. Kí n tó gbàdúrà fún ọ bá ń gbégi tó kù. Ẹ kú sẹ́mbẹ̀ yẹn o. Tó ń lọ. 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 Ẹ kú iṣẹ́. Wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ yìí náà. Iṣẹ́ ti lọ fá o. Kí ló dé mọ̀ ń bínú ṣiṣẹ́ mọ̀ ni. Ọ̀gá wa ẹ kú iṣẹ́ o. Ẹgbẹ́ wa juwọ́ sáwọn èèyàn tó ń wò yìí. Ẹ juwọ́ sí wọn. Wow! Wọ́n ẹ mà ti rẹ́ gbogbo ẹ. Wọ́n mà ti rẹ́. This is wonderful. This is two wonderful. This is three wonderful. Gbé dáadáa. Gbé látòkè. Gbé ẹ̀gbẹ́ ẹ̀. Ògo ni fún Jésù. Gbé dáadáa. Ògo ni fún Jésù. Ògo ni fún Kristi lókè ọ̀run. This is wonderful. Oh yeah, okay. Waste the later and show you. Wait. Ẹ kú sẹ́mọ́ mi wá. Ẹ ṣe mọ̀ wọ́n rọra. Díẹ̀. Ọlọ́run lè jẹ́ ṣubú o. Ògo ni fún Jésù. So, ẹ̀yin èèyàn wá lórí afẹ́fẹ́. What can we say than we thanking you? We appreciating you. About 3 million plus. Ni project ti bá lọ báyìí. Ló ti bá lọ báyìí. Roughly 3.4, 3.5. Ló ti bá lọ báyìí. Meanwhile, kì í ṣe ipá èèyàn. Kì í ṣe agbára èèyàn. Kì í ṣe mímọ̀ ṣe èèyàn. Agbára Ọlọ́run àti èyí tó lọ́n fi tì wá. And that is why mo fi ń bẹ̀ gbogbo wa pé ẹ ṣáà má bínú. Ẹ rí i pé mo ṣáà ń bẹ̀ wá. Mo ń bẹ̀ wá ní mẹ́sàn-án mẹ́wàá. Àárò nǹkan wí ju pé ẹ má bínú lọ. Ọmọ màmá àǹtí Rónkẹ́ mo fi Ọlọ́run bẹ̀ yín níbi tẹ́ bá wà. Ẹ mọ tí kẹ́ máa sọ fún àwọn èèyàn ni pé kán ṣáà má bínú. In tí mo retí pé kẹ́ máa sọ nìyẹn.
pé kàn má bínú kí nìdí ni pé ẹ wo báwọn yẹn ṣe dìde lọ́jọ́ tán gbé màmá dé tá ara lẹ̀ instantly ẹ wo ohun gbogbo tí gbogbo ènìyàn bá sọ àǹtí Rónkẹ́ àbí torí ohun gbogbo everything ṣe ń lọ àǹtí ó bá sọ pé káwọn èèyàn má bínú sọ nígbà àkọ́kọ́ sọ lẹ́ẹ̀kejì má jẹ́ kó sú ọ láti mọ sọ pé ẹ má bínú ẹ má jẹ́ kó sú yín àǹtí ṣáà mọ sọ pé ẹ má bínú sísá ìdè ó ń ká àwọn èèyàn lára bí sùn yẹn ṣe wá bó ṣe wá wẹ́ ò nílò kó sọ ohun kó mọ̀ sọ fáwọn èèyàn pé ẹ má bínú lóòótọ́ ènìyàn kì í sọ Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ní sọ̀kalẹ̀ o èèyàn ni ó ràn bẹ́ẹ̀ ni lórúkọ Jésù a máa ráàánú wa so gbogbo ẹ̀yin ènìyàn pátá ẹ̀yin ènìyàn ẹ ṣé àdúpẹ́ ibi gíga tẹ́ ẹ gbé wa dé o amóore ni a ṣe dúpẹ́ àgbà náà ò ní yà sílé yín o àgbà náà ò ní yà sílé yín o àgbà náà ò ní yà sílé yín o èmi mọ̀ọ́re o mo mọ rírì ń tẹ́ ẹ ṣe o ẹ̀yin bí wàásíwá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣe Ọlọ́run fi yín tì mí Ọlọ́run fi yín ti foundation yìí èmi lẹ fi gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀yin supporters lẹ ń gbárùkù tì mí mo fẹ́ dúpẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa ní orí afẹ́ lẹ́ẹ̀kan sí mò ń bẹ̀ wá ẹ jẹ́ á fohùn gbogbo sọ́wọ́ Jésù ẹ jẹ́ á fohùn gbogbo sọ́wọ́ Jésù Bíbélì wípé kí ìfẹ́ ara ó ní kó wà títí kí ìfẹ́ ara kó wà títí kí ìfẹ́ kó wà láìṣẹ̀tàn kó wà lábẹ́ ohun gbogbo lábẹ́ gbogbo ohun tó ti ṣẹlẹ̀ mo fi Jésù bẹ̀ wá mo fi ikú orí igi àgbélébùú bẹ̀ wá mo fi condition tí mọ̀mọ́ ìbejì wà mo fi bẹ̀ wá ọkàn mi gbọgbẹ́ nítorí mọ̀mọ́ yẹn mo fi condition tán wà mo fi bẹ̀ wá ẹ wò ògo ni fún Jésù ògo ni fún Jésù Ọlọ́run gba gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn láàyè ní ọ̀sẹ̀ tó lọ ṣùgbọ́n ògo ni fún Ọlọ́run pé àtúnrí ọpẹ́ dá lórí mọ̀mọ́ ìbejì lórí ẹ̀yin tẹ́ ń wò wá a ò sọ ẹnì kankan nù a dẹ̀ ní sọ yín lórúkọ Jésù ẹ̀ ní sọ èmi náà nù a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ẹ wò ó pàápàá jù lọ àwọn ìyálájẹ́ courtroom tí wọ́n dìde fúnra lọ́wọ́ ńgbà tá a fẹ́ kan igi yìí kí nìdí ọjọ́ tí mo wá síbí báyìí tí mo ní ẹja kan mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn sì ń bínú lọ́wọ́ mo mọ̀ èèyàn ò lè má ṣe bí èèyàn kò possible kò sẹ́ni tó máa lè èèyàn ní òrìnú tí ò ní bí ọ̀rọ̀ tó ń lọ yẹn ká ẹlòmí lára gan àwọn mọ̀mọ́ kan pè mí pásítọ̀ láyé yìí àwọn ò tún pè yín mọ́ pásítọ̀ àwọn ò ẹ má bínú mo fi Jésù bẹ̀ wá mo fi ìpè mo fi bẹ̀ wá mo fi ìpè àwọn bàbá nínú Olúwa mo fi ìpè ọjọ́ tí wọ́n bí mo fi májẹ̀mú ọjọ́ tán bí oníkálukú àti májẹ̀mú ìgbà tá ó darúgbó tá ó padà lọ bá Ọlọ́run mo fi bẹ̀ wá ẹ má bínú ọjọ́ tí mo wá pé mo ní ẹja kan mo jẹ́rìí ká ní kìí ṣe pọ́rọ̀ tó wà nílẹ̀ ni lọ́jọ́ yẹn tí mo mú sọ pé ẹja kan yẹn kí n tó parí láìfù owó tá a fi kàn ó ti pé ṣùgbọ́n nígbà tá a parí láìfù lọ́jọ́ yẹn nígbà tá a parí láìfù tílẹ̀ ṣú gbogbo ohun tó wọlé sínú àkáǹtì foundation wa kò fẹ́ wọ 200,000 mo ní àwọn èèyàn mi ń bínú mo dẹ̀ mọ rírì iṣẹ́ tẹ̀ ń ṣe now kéèyàn tó lè mú 1,000 imagine ẹni tó kó Nàìjíríà tó lọ ìlú èbó àbí tó wà Nàìjíríà àbí tó wà lẹ́niwẹ̀ iṣẹ́ lèèyàn ń ṣe kéèyàn tó rówó mo dẹ̀ ń sọ mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń send owó ìsí wa ẹlòmíì ò tí ì ra ilẹ̀ nínú wọn o ẹlòmíì kò tí ì ṣe foundation ṣùgbọ́n àánú wa máa ń ṣera wa jura wa lọ kíní kan wà ní foundation wa tó máa ti sọ pé ẹnìkan nílò help tó bá ti jẹ́ pé kíní yẹn jẹ̀ ní àwọn èèyàn mi wá dìde ẹ̀yin followers mi ẹ pàtẹ́wọ́ fúnra yín fún yẹn ẹ bá ń pàtẹ́wọ́ náà ẹ bá pàtẹ́wọ́ fúnra yín ẹ bá ń pàtẹ́wọ́ no ṣe bọ́dún ìlágbẹ́bọ̀ òfin gidi àwọn ilé kan wà tá à ń bá lọ ilé 4 wà sí tá àti kan ilé àwọn ọmọ gidi yẹn 3 rooms àti kan onímọ̀mọ́ kan mọ̀mọ́ yẹn gangan ló jẹ́ kí iṣu arúgbó bẹ̀rẹ̀
màmá yẹn wọ́n ṣe lé wọn bẹ̀ yàrá kan fẹ́ bá wọn kan àti gbé délé tẹ̀ àti parí coach ó ń ku kíkan àti kan màmá kan náà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wọn dẹ̀ni ìyá Aliu bàbà tá a sí ṣọ́ọ̀bù bàbà fún ti ẹ̀yin wo lẹ rántí Aliu bàbà tá a sí ṣọ́ọ̀bù bàbà fún ilé ìyá ẹ̀ sì wà ń bẹ àti kan mẹ́rin bí ojúlé kan náà ọ̀pọ̀lọpọ̀ wá sọ pé dádì ẹ ó dáa ibì kan máa wà tá a máa kọ́ lárúgbó tó máa fẹ̀ sí fine bẹ́ẹ̀ jẹ́ ọkọ̀ bẹ̀ wá náà pé ẹ má bínú mo fi Jésù bẹ̀ wá ẹ jẹ́ kó tán ẹ jẹ́ kó tán a lè rìn kó rí mọ́mì a lè rìn kí orí mọ́mì mo fi ìyọ́nú Jésù bẹ̀ wá ẹ má bínú lábẹ́ ohun gbogbo ẹ jẹ́ ajé ó tán ẹ wò láìrò tẹ́lẹ̀ Jésù lè dé o láìrò tẹ́lẹ̀ ìpè lè dún láìrò tẹ́lẹ̀ Jésù ẹlòmíì lè dé kò sẹ́ni tó mọ̀gbà tàbí àkókò tí ò máa lọ ṣùgbọ́n lábẹ́ ìyẹn ẹ jẹ́ á padà sí ìfẹ́ Jésù mo dẹ̀ gbàdá yóò dára fún wa so ẹ̀yin supporters wa mo fẹ́ dúpẹ́ gan ẹ wá gbọ́ o tó o bá support wa tí n bá ti ní ṣé kí n dárúkọ yín tó bá ní dárúkọ èmi ó dárúkọ o ibi títí foundation ìwà nìyẹn foundation ìwà transparent gan téèyàn bá send owó sí wa ẹ imagine àwọn ìyá alájẹ courtroom èlò náà sẹ́yìn sí wa 819,000 mọ àwọn tó dáwó yẹn ni owó iṣẹ́ wọn owó inú tútù owó inú ẹ̀rùn wọ́n sì mú owó tó yẹ ká máa tọ́jú ká fi ṣe eré kí wọ́n tún fi ṣe nǹkan kan wọ́n dẹ̀ wá dá so ìyá alájẹ courtroom ẹ ṣe lẹ́ẹ̀kan sí àdúpẹ́ gan àwọn tó wá ti dìde láti day one ẹ lọ gbọ́ orúkọ ogun wọn ní first day táwọn kọ́ ṣe live àbí ọjọ́ táwọn kọ́ gbọ́n mọ́ ẹ̀ dé táwọn kọ́ ṣe live táwọn dárúkọ eléyìí fún 20,000 àbí eléyìí fún 10,000 àwọn èèyàn try ẹ ṣe láti day one ẹ wo láti day one 13 support foundation ẹ ṣe látòrí ọlọ́ndẹ̀ naira mo ti gbà láti 200 naira rí mo ti gbà láti 500 naira rí ẹ ṣe títí dórí ẹ̀yin tẹ̀ ń ṣe tó pọ̀ ẹ ṣe o ilé ọ̀hún rè ẹ má bá mi ṣí ẹ lẹ́ẹ̀kan sí ẹ má bínú for everything we are sorry so bí lè bá parí now mi mọ̀ aunty mama Ìbejì inú mi dùn wọn sọmọ Arayele mọ́ mama Ìbejì olóríire yẹn kàn bá wa gbé wọn wá bóyá Thursday kí inú mama dùn mama ní ẹ mọ̀ ọjọ́ tó ń lọ wọ́n ṣe gbé foundation kí mama wá wọlé inú mama yẹn máa dùn wọ́n wá lè gbé wọn wá lọ́jọ́ yẹn kó tún gbé wọn padà wọ́n ṣàtì wá wo nǹkan torí wọ́n ṣe so àǹtí yẹn náà àwọn náà máa wá wọ́n á lè sọ ibi tí ọ̀rọ̀ bá ń lọ bẹ́ẹ̀ ẹ má gbàgbé torí màmá la ṣe ń ṣe léyìí torí wọn ni mo mọ̀ ẹ wò ẹ má bínú ẹ jáde ó tán because tẹ́ bá tún ní ẹ má máa ráìsì nǹkan dìde ọ̀rọ̀ yẹn máa jìnnà ẹ má bínú so màmá kan bá wa gbé wọn wá ní Thursday àwọn tó bá ń wò wá tí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n gbé wọn wá ní Thursday kán wá wo ohun tí Ọlọ́run ń ṣe fún wọn so kán wò tó lọ then tá bá parí ilé yìí tá bá parí majority máa ṣe meeting together á ṣe live one live á ṣe majority èrò máa pọ̀ gan èrò máa pọ̀ báwo ni ilé ìṣe fẹ́ jẹ́ torí ẹ gbọ́ o èmi kọ́ ni mò ń kọ́ o ẹ gbọ́ o èmi kọ́ ni mò ń kọ́lé o àwọn èèyàn supporters all over the world ni wọ́n ń dáwó kọ́lé fún Mama Ìbejì and ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ àwọn èèyàn ti ń pè mí sìn dáàdì ẹ wá kọ́lé fáwa náà dáàdì ẹ wá báwa náà kan lé mu ní ṣé ò yẹ yín ni èèyàn á wá sọ́dọ̀ tèmi wọ́n wá sí church tiwa wọ́n á gbé ṣòro wa I need nǹkan báyìí I need help báyìí tọ́ndẹ̀ need help lóòótọ́ á wà gbé wọn sí orí afẹ́fẹ́ pé àwọn èèyàn nílò nǹkan báyìí àwọn èèyàn dẹ́dìde èmi ò mọ̀ lágbára kankan ẹlòmíì ti ní dádì ààbò náà kọ ṣọ́ọ̀bù torí díẹ̀ mi ti kún sà ó ti kún bàbá kan ti ẹ̀ ń pè mí láàárọ̀ yìí ní máa ń bẹ̀bẹ̀ ẹjọ́ 2 bedroom flat yẹn wá kọ́ fẹ́ mi mo ní bàbá yẹ wà rọra èmi kọ́ mọ̀ àwọn èèyàn Ọlọ́run kan fún wa léèyàn Ọlọ́run ṣàánú wa gan mi lè sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan sí mo fẹ́ bẹ̀ wá pé ẹ má bínú lẹ́ẹ̀kan sí ẹ wò ẹ má bínú mo fi Jésù bẹ̀ wá ẹ wò mo bẹ̀ wá mo fi Olódùmarè bẹ̀ wá ẹ má bínú abeg ẹ má bínú kí n pin account number
ṣé kí n pín àká nọ́mbà báyìí ni. Ó dà mú ń bọ̀. Ẹ já wọlé ká wo nǹkan ṣe ẹ kú iṣẹ́ mbẹ̀ yẹn. Ẹ kú iṣẹ́. Ẹ pẹ̀lẹ́. Sẹ́mi náà bá yín kan díẹ̀. Ẹ jẹ́ wọn á kàn yé. Ẹ jẹ́ wọn á kàn ẹ jẹ́ gòkè lé ni. Òkè gàǹgà jòkè. Òkò Jésù ni mo rọ̀ mọ́. Àgbèmí ròde. Rárá pìpì rárá mi ò lè ṣubú. Rárá pìpì rárá mi ò lè ṣubú. Fẹ̀yìntì fẹ̀yìntì Jésù ni mo fẹ̀yìntì. Jésù ni mo fẹ̀yìntì. Mi ò lè ṣubú. Tirẹ̀ mi. Ẹ ṣeun. Account. Capping account. Ó dà ń bọ̀. 1.5. Ẹ máa bá wa share. Ẹ máa bá wa share. Ẹgbẹ́ lè dání. Ẹ jẹ́ n pin ẹ̀ lórí fóònù yìí. Wọ́n ti ń kan lé lọ́wọ́. Ẹ má bínú o. Ẹ jọ̀ọ́. God bless you. God bless you. Ẹ má bínú o. God bless you. Ẹ má bínú o lẹ́ẹ̀kan sí. The account number is being we are sorry. I love you. Ẹ jọ̀ọ́. I'm emotional right now. Ẹ má bínú mo fi Jésù bẹ̀ wá. Mo sunkún tó pọ̀. Omijé gba ojú mi torí ìṣẹ̀lẹ̀ yìí. Mi experience irú nǹkan báyìí láyé láti ìgbà tán ti bí mi. Láti ìgbà mo ti gbaṣẹ́ Olúwa. Mo tún lu gángan kí n tó gbaṣẹ́ Olúwa. Mi expect Ọlọ́run ohun gbogbo yí Ọlọ́run. Ohun gbogbo yí Ọlọ́run. Ẹ má bínú. Mo fi Jésù bẹ̀ wá. Please, I love you everyone. I will never take you for granted. I really want to appreciate you. Ẹ ṣé, ẹ má bínú. Ẹ jọ̀ọ́, ẹ má bínú. I'm emotional right now. Please, ẹ má bínú. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Mo bẹ̀ wá. Ẹ má bínú. Ṣé gbọ́? Ẹ má bínú o. Ẹ má bínú. We are sorry, please. 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 Dákun súnmọ́ mi dáadáa jẹ́ rojú àwọn tó wò mí o. Please. We are sorry. We are sorry. Ẹ jọ̀ọ́. Àti side A, àti side B, at everywhere. Ẹ wò ẹ jẹ́ ó tán. Ẹ̀yin foundation Àgbàlá Gabriel, ẹ gbéra ńlẹ̀ dìde. Iṣẹ́ t'Ọlọ́run rán wa pọ̀ o. Àti ìbẹ̀rẹ̀ o. Ọlọ́run dẹ̀ gbẹ̀yìn náà ga. Àmín Jésù. Ẹ̀yin náà ò ní jábọ́. Àmín Jésù. Ẹ̀yin náà ò ní ṣubú. Àmín Jésù. Ìbànújẹ́ ò ní dé bá yín. Àmín. Ẹ̀yin foundation Àgbàlá Gabriel káàkiri àgbáyé. Mi ò mọ̀ yín, ṣùgbọ́n ẹ̀yin mọ̀ mí. Ọlọ́run sì mọ̀ yín. Ẹ wà ní jábọ́ o. Ẹ ní ṣubú fọ̀tàyọ̀. Àmín Jésù. Ẹ gbọ́ sà. Àánú tó yí ayé yín gangan Olúwa yọ̀ǹda fún yín. Àmín Jésù. Ẹ ní jábọ́. Àmín. Ẹ gbọ́ ẹ ní sọmọ nù. Àmín Jésù. Ẹ̀yin foundation Àgbàlá Gabriel all over the world. Ọ̀gbẹ̀yìn tẹ́ ń support foundation láti jọ yìí. Tẹ́ ti ń wò wá tẹ́ ń share, tẹ́ ń support. Ẹ ní jábọ́ o. Àmín Jésù. Ẹ ní ṣubú o. Àmín Jésù. Ẹ ní rí ibi. Àmín Jésù. Bíbélì wípé ire àti àánú yóò mọ tọ̀ yín lẹ́yìn. Àmín. Lọ́jọ́ yín gbogbo. Mo pàṣẹ ire pẹ̀lú àánú yóò mọ bá yín lọ. Àmín Jésù. Yóò mọ bá yín bọ̀. Àmín. Ẹ rí àánú gbà. Àmín. Ẹ rí ojú ire. Àmín. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Jésù ló wà. I cherish my followers. I cherish. Why ìdí dẹ̀ ni pé kéèyàn tó lè mú 1,000 fún yàn. Ṣé is that a joke? Kéèyàn tó lè mú 1,000 fún yàn ẹni tó mọ̀. Àwọn foundation Àgbàlá Gabriel ó ti pẹ́ gan. Ó ti pẹ́ gan. Ó ti pẹ́ gan. Ó ti yé yín ó ti pẹ́ gan. Ó ti lẹ́nu ọdún yìí. Gbàdá tó fẹ́ ṣe kidney. Àbí? Operation Operation. Má bá ń ka yín wo ni. Ó jẹ́ méjì. Lẹ́nu ọdún yìí ni o. Ìtagbé ń bọ́ sẹ̀rẹ̀. Gbàdá tó gbé ní sí lẹ́sẹ̀. 250, 300. Tàtún ni. Ìyá mẹ́ta. Ìyá mẹ́ta wo? Ìyá mẹ́ta bí 150,000. Obìnrin wo? Níbo. Mr. Favours tí ọmọ tí wọ́n bímọ tí ìyàwó kú. Ẹ̀sùn dàbí roughly 150. Tàtún ni. Omi gidi. Báwo 1.5 million. Lẹ́nu January ni o. Nígbà tó rí mi ò wá dàrú. Mo dúpẹ́. Your help goes a long way. Your help is so meaningful. Mi ẹ̀yin mama mi rí yín rí.
ẹ̀yin bàbá yìí mi rí, ẹ̀yin àǹtí mi rí yín rí, and you keep on supporting. Ẹ wo, lóòótọ́ Ọlọ́run ní ràn ní lọ́wọ́ o, ṣùgbọ́n Ọlọ́run ò ní sọ̀kalẹ̀, ènìyàn ni ó ṣe kíni, ènìyàn ni ó ràn. Now, in tó fi kan létí pé pan everything ti pé, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí. So àwọn ibi tó kù, mi ti fẹ́ mú quotation wá, ẹ ṣáà jẹ́ kán parí ilé kíkàn náà, torí bó ṣe ń kan lé lọ́wọ́, mo fẹ́ lọ avenue yẹn láti fi lọ sí Gidi. Yàrá mẹ́ta àwọn mọ̀mọ́ yẹn, inú àbà tí wọ́n sùn ti fẹ́ wó, yẹn pé inú àbà kan ni wọ́n kó sí, ó ti fẹ́ wó. Mo fẹ́ lọ avenue yẹn láti kan lé wọn. Inú afẹ́fẹ́ 640,000 kan lé wọn, àti rí 140, òun kò 500,000. Ilé àwọn mọ̀mọ́ ní Gidi tá lọ gbẹ́bọ̀ wò fún ẹ̀yin tẹ́ bá rántí ní Gidi, ẹjọ́ ẹ̀yin supporters, ẹjọ́ ẹ dìde, ẹjọ́ ilé ò gbọ́dọ̀ má mọ̀mọ́ yìí lórí, ilé wọn ò gbọ́dọ̀ wò. Number 2 ni mọ̀mọ́ yẹn tí ilé ẹ wo ogun sá ní fọ́lọ́run, gbogbo tá bá sáré á sàmọ́ bí àṣemáṣe wọnú ara wọn tó yẹ pé àwọn pípù yẹn náà ti rí yàrá kan fi sùn. So plan wa dẹ̀ pọ̀ gan, àmọ́ ara ànúgbà ẹ ṣé gan. We love you. I did not take your help for granted. Your support goes a long way. My name is Gabriel Ademola Muson. Gabriel ni mò ń jẹ́, aràn mi sáyé ni, aràn mi sáyé ni. Màá jíṣẹ́ tẹ́ni wá jẹ́, ohunkóhun kò ní dè mí lọ́lọ́. Amen. Kẹ́ni kò ní ká mi. Àmín Jésù. Ìpá ọ̀tá kò ní ká mi. Àmín Jésù. Ìpá ẹlẹ́bọ lóògùn kò ní ká mi. Àmín. Ó yá ẹ máa gbàdúrà fún mi. Ẹ máa gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá. Ẹ máa gbàdúrà fún mi, ó yá. Ẹ máa gbàdúrà, mò ń sábì. Ẹ máa begin to pray for me. Ẹ̀mí ló ń wà. 1.2. 1.2. Ẹ máa pray fún mi. Ẹ bá ń wò. Ẹ bá ń wò. Ẹ máa pray fún wa. Ẹ máa pray fún wa. Àdúrà ni mo gbà, mò ń sàmì. 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 Ẹ máa pray. God bless you. No. Ẹ máa pray fún mi. Àwọn èèyàn ti ń pray nìyẹn. God bless you. Gẹ́lá sẹ́ni àdúrà ni ẹ máa pray. Mò ń sàmì. Mò ń sàmì. Mò ń sàmì. Ẹ máa pray fún mi. Ẹ̀yin abiyamọ ayé o, súre fún mi. Iṣẹ́ ayé iṣẹ́ foundation bá iṣẹ́ ayé ni. Ayé ò ní rí wa mọ́. Àmín Jésù. Pray fún mi. Àdúrà tí yín ní ó gbà. Bẹ́ẹ̀ ṣe pray fún mi yẹn tí yín ní ó gbà. Ẹ lọ́jọ́ ayọ̀. Ẹ ní ọjọ́ ẹkún. Àmín Jésù. Ẹ rí ìrànlọ́wọ́. Ẹ rí àánú. Jésù Olúwa wa. Ẹ̀yin supporters wa, ẹ ṣé o. Ẹ̀yin supporters wa, ẹ mọ̀ bá sọ pé wọ́n ṣe o. Ẹ ṣé o. Ẹ̀yin supporters wa, ẹ ṣé Ẹ ṣé o. àdúpẹ́ o, ẹ ní jábọ̀ o. Àmín Jésù. Mo mọ̀ lóore o. Mo mọ̀ lóore o. Ẹ ṣé o. Ẹ ní rí ìbànújẹ́. Ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ o. Àmín Jésù. Ipá ọ̀tá ò ní ká yín. Àmín Jésù. Agbára Sátánì ò ní borí yín. Àmín Ẹ Jésù. ṣé o. Nọ́mbà tẹ́ reach mi sí ni 07054900751. Nọ́mbà tẹ́ máa reach mi sí ó ní 07054900751. For the last time, number to reach me on is 07054900751. Tó bá di Thursday, a máa pe donation fún àwọn iṣẹ́ tó kù. Àwọn kan náà send the donation wọlé oní 10, oní 20. So àwọn iṣẹ́ kékèké kan náà ó tún bá a lọ. So God bless you. We appreciate you. I love you so much. I love my followers. I love my fans. I love Agbala Gabriel Foundation. I love all people all over the world. Ẹ ṣé o. Ẹ gbé kíni wọn. Ṣé lọ gbé sọ́kàwé náà. Wọ́n wá kọ́ ọ̀tẹ̀. Lọ gbé sọ́kàwé náà. Hallelujah, nínú Olúwa. Mo hallelujah. Sọ́lọ́run bá mi, mo hallelujah. Sọ́lọ́run o, mo hallelujah. Sọ́lọ́run bá mi gbé látàyè, mo hallelujah. Sọ́lọ́run, hallelujah méje méje o. Hosanna méje méje down. Hallelujah méje méje down. Hosanna méje méje down. Ṣé bá dẹ́kun lé ọ̀run,
orin hallelujah ni wọ́n kọ. Gbogbo ẹ̀yin fans mo rí yín níbẹ̀ o. Lórúkọ Jésù ẹ máa rí mọ́ nílò bá Jésù Olúwa wa. Ẹ ṣé o.